ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ kò fọ́nrán yìí. Can I sacrifice myself for those children to come out? I will never be in the same situation as Chibok children. ẹ máa tún bẹ̀rẹ̀ nìyẹn ẹ fà wọ́n tó bímọ lẹ̀ ẹ fà wọ́n tó bímọ lẹ̀ àwọn ọmọ kan ló wà nínú igbó láti bí oṣù kan yẹn tá àti gbúrò wọn insecurity ń bẹ ńlẹ̀ báyìí tá à ń ranjú tá àti ìràn tán àwọn tó bímọ lẹ̀ ń bá káàkiri. ló jagun yìí àwa àwọn lóògùn ẹ̀yin níbọn àwọn lóògùn ẹ̀yin níbọn tí. ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ pé the final solution náà ni pé kí ìran Yorùbá. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. mo lérò pé rí dáadáa tó bá nídìí obìnrin kì í jẹ́ kúnbólú alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan lóhun tó fẹ́ fàyọ bó ṣe ń lọ lèmi àmàmú àṣetì gbọ̀nyìn we inform we educate we entertain. mo rí ọ̀rọ̀ kan. ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa tún bẹ̀rẹ̀ nìyẹn ẹ fà wọ́n tó bímọ lẹ̀ ẹ fà wọ́n tó bímọ lẹ̀ àwọn ọmọ kan ló wà nínú igbó láti bí oṣù kan yẹn tá àti gbúrò wọn insecurity ń bẹ ńlẹ̀ báyìí tá à ń ranjú tá àti ìràn tán àwọn tó bímọ lẹ̀ ń bá káàkiri ẹ máa tún follow trend nìyẹn ẹ fà wọ́n tó bímọ lẹ̀ ní tí ó kàn yín ẹ fi ilẹ̀ ẹ já ranjú mọ́ tó kàn wá ìkàkọ́jú ẹ fà wọn tó bímọ lẹ̀ kẹ́ mọ̀ dá sí ní tí ó kàn yín mọ́ ẹ fà wọn tó bímọ lẹ̀ ọ̀rọ̀ security ni ẹja kọjú mọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ máa follow trend tẹ́ máa distract everybody nìyẹn ẹ fà wọn tó bímọ lẹ̀ ó ga o. ọ̀tá yín ni wọ́n o ẹ wò wọ́n gẹ́gẹ́ bí àwọn ajínigbé àwọn bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n bẹ́ẹ̀ bá ti gbọ́ sẹ́ni tó pé bẹ́ẹ̀ fọwọ́ kan ní lọ́sẹ̀sì lásìkò tá a wà yìí bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n ẹ kọ́kọ́ gbé wọn kẹ́kọ̀ọ́ pamọ́ ẹ fẹ́ lọ tì wọ́n mọ́lé ẹ fi wọ́n pamọ́ tí tàbí nílé ogun tó wà lẹ́yìn. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà ẹ̀yin lọ̀rọ̀ kan o ẹ̀yin là ń ké sí ẹ̀yin là ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan yín o bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwa wá bẹ̀ yín ni o àwa bẹ̀ yín àwa pè sí àkíyèsí ààbò ilẹ̀ wa a pè yín sí àkíyèsí ààbò ilẹ̀ wa o níbi ọ̀rọ̀ dé yìí àkókò tá a wà yìí kọ́ làárọ̀ tí òfin kan ẹnìkan bẹ́ẹ̀ kó là ṣe ń ṣe tógun bá ti dé gbogbo ọmọ ogun là máa ha fún láṣẹ àti jagun Yorùbá bọ̀ wọ́n lọ́jọ́ ogun bá lè là rántí ọmọ líle. bàbá Bọ́lá Ahmed Tinubu àwa bẹ̀ yín ni ẹ dákun ẹ bá wa fún àwọn jagunjagun lẹ̀ wa láṣẹ kí wọ́n lè ní ìgboyà láti ràn wá lọ́wọ́ láti gbógun ti àwọn báńdíìtì tó dé yìí káwọn pàápàá lè bá wọn ṣiṣẹ́ pọ̀ ẹ jẹ́ kí n tọ̀ mọ́lẹ̀ sí nǹkan kan fún yín òfin ọlọ́pàá kò mọ ogun òfin sójà kò mọ ogun òfin tíjọba Nàìjíríà lò lọ́wọ́lọ́wọ́ kò mọ̀ pé nǹkan kan jẹ́ oògùn àmọ́ tó délẹ̀ yìí èpè la fi ń wé èpè igi la fi ń wogi ẹ̀kọ́ gìrìwò ọ̀lẹ̀lẹ̀ gìrìwò ló lè kápá ẹ̀kọ́ gìrìwò àbálọ́ ṣe palówe ìyẹn kò pípẹ́ tọ̀rọ̀ dé dúró yìí kámú yọgọ sọ́yọgọ ló lè dá yọgọ lára o bàbá wa agbára ilẹ̀ wa ó ti ní í ṣe pẹ̀lú ibi tí ọjọ́ dé ẹ dẹ́kun ẹ dẹ́bọ̀ tá a bá rí àwọn wèrè kan tó sọ pé ẹ bá fọwọ́ kan lásẹ̀sì ẹ bá fọwọ́ kan lásẹ̀sì ọ̀tá yìí ni wọ́n o ẹ wò wọ́n gẹ́gẹ́ bí àwọn ajínigbé àwọn bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n bẹ́ẹ̀ bá ti gbọ́ sẹ́ni tó sọ pé ẹ bá fọwọ́ kan lásẹ̀sì lásìkò tá a wà yìí bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n ẹ kọ́kọ́ gbé wọn kẹ́kọ̀ọ́ pamọ́ ẹ fẹ́ lọ tì wọ́n mọ́lé ẹ fi wọ́n pamọ́ tí tàbí nílé ogun tó wà lẹ́yìn. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin gómìnà wa gbogbo agbára ń bẹ lọ́wọ́ yín ẹ pe àwọn ọdẹ wa mọ́ra ẹ rántí sọ̀rọ̀ jagunjagun wa àwọn àmọ̀tẹ́kùn wọn máa lo oògùn wọn gbàgbọ́ nínú oògùn lẹ̀ wá ẹ fún wọn ní lásẹ̀sì kí wọ́n jagun ìrù ẹkùn látọwọ́ Sunday Ìgbòho ṣá ẹ fún Ìgbòho ní lásẹ̀sì o kó wọnú bó lọ kó lọ dà wọ́n níbo kó lọ lé wọn kó pa gbọ́gbá gbọ́tẹ̀ wọlé bàbá ẹ̀fẹ̀wọ̀n OPC ẹ fún wọn ní lásẹ̀sì o OPC látọwọ́ bàbá wa Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lóògùn ọ̀fẹ́ o ẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ní lásẹ̀sì o kó wọnú bó lọ kó lọ dà wọ́n níbo ẹja fi náà wò náà ẹja fèpè wèpè ẹja fi rin wo ni ká fi rin lu ni ká lè bá gbóhùn irin ká fi igi lugi ká lè bá gbóhùn igi ká fọ̀pẹ̀ lọ̀pẹ̀ ká lè bá gbóhùn ọ̀pẹ̀ ẹja bọ̀ bàrà náà òtúrúpọ̀ ká lè bá gbóhùn ọmọ tuntun
ẹ dákun ẹ dábọ̀ o àwọn Àgbẹ̀kọ̀yà ẹ fún wọn ní láńsẹ̀sì kan wọnú gbó kọ́ lọ lè gbógun ti àwọn báńdíìtì yìí ogun yìí ò ṣe é dánù kọjá o lè ló mẹsẹ̀ o lè tàn lórí àpáta ọmọ ẹná là rán síná ẹ dákun ẹ dábọ̀ àwọn tẹ́ ń wò yìí wọn ò lo ìbọn lásán wọn ń lo oògùn bẹnu tọ́wọ́ náà ń lò àwọn olóògùn lè lo kojú olóògùn alágbára ló lè kojú alágbára bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu abẹ̀yìn ni ẹ báwa àwọn alágbára wa yìí ẹ fún ọ ní ìgboyà kò sọmọ náà tó máa jọṣẹ o kò sí ológun lẹ wa yìí kan àbọ̀ ọdẹ lèyí kan tí ó dìde wọnú gbogbo lọ gbogbo ti báńdíìtì tẹ ẹ bá gba mọ́tò lè jẹ̀bi bọ̀ tẹ ẹ bá ẹ̀ pàwọ́ àwọn ó lè jẹ̀bi bàbá Bọ́lá Ahmed Tinubu alágbára ń bẹ ńlẹ̀ wa tààrà tẹ ẹ bá fún àwọn alágbára wa láṣẹ tẹ ẹ pé Sunday Igboho òòṣà tẹ ẹ fún ní ìlú ẹkùn pé tọ àwọn ọdẹ ìlú ẹkùn o àfún ní àṣẹ ẹ lọ gbógun ti báńdíìtì ẹ tẹ ẹ pé bàbá wa Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ o tẹ ẹ pé OPC pé àfún OPC nurses ẹ lọ gbógun ti báńdíìtì tẹ ẹ pé àwọn Àgbẹ̀kọ̀yà ẹ mọ̀ pàgbára ń bẹ ńlẹ̀ wa o ẹ mọ̀ pàgbára ń bẹ ńlẹ̀ wa àṣírí wọn ó tu o torí pé gbogbo àwọn alágbára yìí làwọn ó korúkọ wọn lọ sílé Ifá a ó korúkọ wọn lọ lé Ifá á lọ dábàá lórí orúkọ ẹgbẹ́ wọn ìpẹ́tọ̀ ìwọ Fá ń bá yọ àwọn èrò ẹkùn lẹ́tọ̀ Sunday Igboho wọ́n ti ń lọ sínú gbó láti lọ gbógun ti báńdíìtì kí ni ká ṣe tó fi lọ re tó bọ̀ re tó ṣẹ́gun sọ̀hún tó rógun ṣẹ́ tó kú sọ̀hún tó kó gbogbo wọn pọ̀lẹ́rú bọ̀ wálé tó gbágbó ọ̀tẹ̀ wọlẹ̀ tó ṣẹ́gun báńdíìtì pátápátá kí ni ká ṣe ẹbọ tí bá yàn wá à lè ru ìkìlọ̀ tí bá wí à lè fi ránṣẹ́ sí wọn ewé Ifá tí bá yàn fún wọn à fi ránṣẹ́ sí wọn wọ́n máa lò ó wọ́n lọ re wọ́n bọ̀ re àtúndáfàtà àwọn OPC náà pé ìwọ Fá àwọn OPC lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams o àwọn náà ti ń wọnú gbó lọ láti lọ lẹ́wọ̀n báńdíìtì báyìí kí ni ká ṣe tó fi lọlé tó fi bọ̀ ọ́ lé ìfowó tó yàn wọ́n lẹ́bọ àtúrú ẹbọ ọ̀hún ewé Fá tí bá yàn wọ́n á fi ránṣẹ́ sí wọn ìkìlọ̀ tó jẹ́ tiwọn á fi lé wọn lọ́wọ́ àwọn náà lọ lé wọ́n bọ̀ ọ́ lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ẹgbẹ́ mẹ́wàá lẹ̀ báwa ẹ̀ ẹgbẹ́ mẹ́wàá yẹn làwọn máa bá ṣiṣẹ́ pọ̀ nínú ilé Ifá ẹgbẹ́ mẹ́wàá yẹn làwọn máa dábàtà máa rúbọ fún kí wọ́n lè lọ lé kí wọ́n lè bọ̀ ọ́ lé ìjẹ́ yìí ti diṣẹ́ àjọṣe ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ àbíṣe tábàdábà àwọn ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà sì pé wọ́n fẹ́ lọ sóko báńdíìtì ó kọ́ lọ ikọ́ bọ̀ ni o tí bá yàn wọ́n lẹ́bọ tó ní kọ́ fi wéfá kún ta láàfin wéfá ránṣẹ́ sí ọlọ́pàá máa lé wéfá ìṣọlọ́pàá máa gba wéfá lò lọ́wọ́ wa òfin yóò sọ pé kọ́lọ́pàá gba wéfá lò lọ́wọ́ wa òfin wọ̀nyí ni àṣemọ bá ṣe fẹ́ jọba ara wa lò a lè jọ rọra wa lọ́wọ́ láti ètò ìṣẹ́gun gbogbo má kó wa lọ ọ̀nà tá a lè gbà rọra wa lọ́wọ́ pọ̀ ọ̀rọ̀ lè yóò ṣe dúró wò bàbá wa ẹ dákun ẹ gbà wá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbà wá àṣẹ yín là ń dúró dè Ọlọ́fin Àjàláyé ó ti pàṣẹ pé kí gbogbo oníṣẹ̀ṣe ó dìde kábàjẹ́ gbogbo kólẹ̀ Yorùbá lọ àmọ́ ẹ̀yin lẹ ní àṣẹ àwọn ọdẹ tó fẹ́ wọgbó ẹ̀yin lẹ bá fún wọn ní agbára àti wọnú gbó lọ ẹ̀yin lẹ bá yẹn fáwọn àwọn tọ́wọ́ fi mọ̀ pé ẹgbẹ́ mẹ́wàá lẹ́yọ́ṣẹ́ ni àbẹ́gbẹ́ 12 ẹ gbàgbé pa pé ẹgbẹ́ 3 fẹ́ ṣe pọ̀ náà ẹ jẹ́ ká kó gbàgbé pa yẹn ẹ jẹ́ àkọ́kọ́ fún gbogbo ọláṣẹ kọ̀kọ̀kọ̀kọ̀ pé OPC àṣẹ rẹ̀ rèé ìlú ẹkùn àṣẹ rẹ̀ rèé Àmọ̀tẹ́kùn àṣẹ rẹ̀ rèé Àgbẹ̀kọ̀yà àṣẹ rẹ̀ rèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọn míì bá tún kóra wọn jọ nígbà mìíràn agbára máa ń gùn wá ńlẹ̀ wa ẹnìkan kì í fẹ́ ṣẹ́rú ẹnìkan bàbá Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni tẹ́ bá ń dúró de pé ẹgbẹ́ méjì lọ papọ̀ kẹ́kọ̀ọ́ lọ tòṣẹ́rì ẹnìkan kò lè pọ́síbù kò lè wọ́ọ̀kì ìyẹn ló máa mú ẹ̀bọ̀dẹ̀ wá ìyẹn máa bí ẹ̀bọ̀dẹ̀ lórí bàbá lọ́wọ́ agbákọ̀ ọ̀gá ni mí ò lè jẹ́ ká ní ṣẹ́ṣe ṣùgbọ́n gbogbo tó bá lágbára tó fẹ́ ràn wá lọ́wọ́ tó bá ti kó kágọ́sì jọ tó gbọ́ta ẹ fún wọn lágbára tí wọ́n lọ ṣe akáṣe ẹ fi òfin lé òfin náà la fi ń ṣèlú gbogbo ẹ̀ tó bá ti fún lásẹ̀sì yìí o ilé tó bá ti bá wà bàjẹ́ lọ́wọ́ rẹ̀ àbá sì lásẹ̀sì ẹ̀ ni àmàgbà lásẹ̀sì lọ́wọ́ adé máa fàyà tí ẹ tanu tóun náà gba lásẹ̀sì tẹ́lẹ̀ tó tún wá gbà padà lọ́wọ́ rẹ̀ kò sẹ́ tó bá fẹ́ kọ́ gba lásẹ̀sì ó padà kò sẹ́ tó bá fẹ́ kọ́ sì ti lásẹ̀sì lọ́wọ́ òun kálukú ló máa mẹ́tẹ́ni champion ẹ̀ ìlú ìyá àtúbà àtúnṣe ìwà bàjẹ́ àdópin agbára bẹ́ẹ̀ ńlẹ̀ wa tààrà ṣùgbọ́n ìbẹ̀rùbojo òjá lò ó ilẹ̀ wa ó ṣe lẹ̀bi tí wọ́n gbé ń pààyàn gbé ṣùgbọ́n ìbẹ̀rùbojo àìlátìlẹ́yìn ẹ̀yìn ìjọba wa kò jẹ́ kó ṣeé ṣe ẹ gbàgbọ́ nínú gbogbo tá a nílẹ̀ wa ọmọ Yorùbá ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹni láti gbàgbọ́ nínú agbára lẹ̀ wa fọ̀ náà o tó lọ́mọ lẹ̀ wa níyí ẹ mọ̀ pàgbára bẹ́ẹ̀ ńlẹ̀ wa ẹ sì mọ́ jíjẹ́ ògùn ẹ dákun bí òkú bá kú lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ tá a bá kí òkú yìí mọ́lẹ̀ tá a bá lọ ró òkú náà gbogbo tó bá pa òkú yìí ni òkú yìí yóò pa fara ẹ̀ nínú agbára lẹ̀ wa ni kẹ́bẹ̀ pàjì ni méjì ẹ̀kọ́ gbọ́dẹ̀ pa ó fòkú ẹ̀ gbẹ́sẹ̀ títì a lè gbé òkú ẹ̀ a lè ró òkú ẹ̀ pẹ̀lú àtìlẹyìn ìjọba aláṣẹ tó bá ró òkú yìí á jà gbogbo bá dìtì tó mọ́ pa ikú ẹ̀ lókú yìí máa padà nù agbára bẹ́ẹ̀ ńlẹ̀ wa bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun àsìkò tẹ́ ẹ lè lu agbára lẹ̀ wa lé o ẹ dákun ẹ jẹ́ ká kọ́kọ́ gbé mo yìn bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹ ṣe bẹ́ẹ̀ akíkanjú ọkùnrin ogun má padà má wẹ̀yìn má nìṣó àwa wà lẹ́yìn ẹ má lọ à ń bọ̀ lẹ́yìn ẹ ẹ bọ̀ ọ̀la fẹ́ tutù rẹ̀ á dà ogun ò ní kó ọ lọ àwọn òfin ẹlẹ́ o ní ìgbà kankan a sì ní padà lẹ́yìn rẹ nìṣó àwà lẹ́yìn rẹ o nìṣó tẹnamọ́ gbìyànjú má dúró wo ṣe ni kó wá agbára rí kó fẹ́ gba pé tó wà nílẹ̀ má dúró lé Takotosa ọ̀yọ́mọlúwàbí o ibi líle là ń bọ́ ọmọkùnrin o bàbá wa Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o ẹ kúṣẹ́
ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú fọmọ èèyàn ṣe àgbúrò yín àwọn lẹ́yìn yín bíi ké ẹ máa jọlọ àwọn èèyàn àwọn lẹ́yìn yín o ẹ nìṣó ọkùnrin ńlá ọkùnrin wàwà wowó ẹ pe gbogbo OPC káàkiri àgbáyé ẹ sọ fún ọ pé ogun ya ajínigbé ò gbọdọ̀ fẹsẹ̀ nílẹ̀ Yorùbá tó náà la ṣe ní gẹ́gẹ́ bí akọni ní yóò bí gbogbo ayé ò bá mọ̀ rírì yín àwa mọ̀ rírì yín bí gbogbo èèyàn ò bá kí yín àwa ń kí yín nítorí pé kò rọrùn a lè dédé bọ́ta láì jẹ́ pé agbàṣe àwa làwa mọ̀ pé béèyàn bá bẹ́ ìbẹ́ ìyà nílẹ̀ Yorùbá jíjẹ ìyà á jẹ ìyà burúkú oṣù tó má já jìyà ẹ ní jìyà o ìyà ò ní jẹ yín aburú ò ní kàn yín iṣẹ́ dé ọba láti jẹ òwò dé ọba láti là iṣẹ́ dọwọ́ yín o Ìbà Gani Adams ẹ pa àwọn ogun yín jọ ogun bandit yìí kò gbọdọ̀ kó wa ogun bandit kò gbọdọ̀ fẹsẹ̀ nílẹ̀ wa ẹ wọ̀ ẹ jẹ́ kọ́mọ̀ kan ti ṣílé wọ̀ ẹ jẹ́ kọ́mọ̀ kan ṣílé yà ẹ wọ́ gbọ́dọ̀ ẹ lọ́dẹ àwọn oníbòdìbò àwọn òfẹ́ bọ́ tì yín lẹ́yìn bẹ́ẹ̀ ni ànífín ilẹ̀ o ó ti di ṣíṣe iṣẹ́ ti dé ọmọ láti jẹ owó ti dé ọmọ láti là àwa náà dúró tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ láàbì jagunlẹ̀ yìí iṣẹ́ dọwọ́ yín o gbogbo ẹ̀yin security ilẹ̀ wa ẹ̀yin ọmọ ogun ilẹ̀ Yorùbá ẹ dìde iṣẹ́ ìwúlò yín ló délẹ̀ yìí kálukú ló lọ́jọ́ tiẹ̀ ẹ dìde o ẹ dìde ẹ ṣiṣẹ́ ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Ìbà Gani Adams lọ tò lẹ́yìn Ìbà Gani Adams ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Sunday Igboho lọ tò lẹ́yìn Sunday Igboho ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Àmọ̀tẹ́kùn lọ tò lẹ́yìn Àmọ̀tẹ́kùn ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Àgbẹ̀kọ̀yà lọ tò lẹ́yìn Àgbẹ̀kọ̀yà ibi yóò kó fẹ́ tó ìwọ tó dẹ̀ fẹ́ kó kánkọ̀sì jọ tó mọ̀ pàgbára ń gùn ọ́ lọ kó kánkọ̀sì jọ obìnrin fún láńsẹ̀sì lọ́wọ́ ìjọba wa fún yín lásìkò yìí bàbá Bọ́lá Ahmed Tinubu máa fún yín láńsẹ̀sì lásìkò yìí tó wọ́n fẹ́ ká jagun yìí tá a bá wá jagun yìí tá a bólú tí kálukú bá wá dé àbá fọ́ọ̀mù ìṣọ̀kan alágbára ilẹ̀ Yorùbá àbá fọ́ọ̀mù ìṣọ̀kan alágbára ilẹ̀ Yorùbá gbogbo àwọn jagunjagun lórí wa wà ń bẹ̀ a máa wá ṣètò ìdìbò bá ṣe máa lo ipò náà Ọlọ́run á dẹ̀ fún wa lò àbá bàbá yẹn máa gbé jókòó Ọlọ́run á dẹ̀ fún wa gbé jókòó àbá bàbá yẹn máa tó Ọlọ́run á dẹ̀ bá fún wa tó eléyìí ni mò ń bẹ̀ wá fún gbogbo alágbára ilẹ̀ wa ẹ̀yin ọmọ ogun ẹ̀yin jagunjagun ẹ dìde ná àsìkò yìí kọ́ là ń bára wa jà tẹ bá pàdé lójú ogun ẹ kíra yín ẹ tún máa fọ́ síbò lẹ́tọ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ bá yín lójú ọ̀nà ẹ kíra yín ẹ má jà aṣọ tá ara wa àsìkò yìí ẹ̀já bára wa ṣe pọ̀ èmi ò ní kẹ́nìkan lọ tò sábẹ́ ẹnìkan torí ìyẹn máa le díẹ̀ èmi mọ̀ ń pa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá a lè dédé ṣerú ara wa agbára máa gun gbogbo wa tó agbára tí mo jogún lé mi kọ́ ni wọ́n jogún lé ẹ agbára tí kálukú wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bí gbogbo alágbára yìí ẹ dìde pẹ̀lú àwọn ọmọ ogun yín ẹ dìde pẹ̀lú àwọn ọmọ ogun yín ẹ fọ́ sí jù ẹ fọ́ sí gbẹ́ ẹ gbanú oko lọ ẹ lé bandit jìnnà ẹ má jẹ́ káwọn bandit ó lágbára lórí wa ẹ má jẹ́ ó fẹsẹ̀ múlẹ̀ ń bí ẹ dìde ogun ti yá ẹ dìde ogun ti yá ẹ dìde ogun ti yá Àjàyí lẹ́sìn fún ọ̀hún ṣe o ogun Àjàyí lẹ́ máa jà o ẹ ní gbé sógun o ẹ ní jagun kú sógun ẹ ní gbé sójú ogun ẹ lọ rí ẹ bọ̀ rí ẹ ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má sùn ẹ dìde báyìí a ti ń béèrè àṣẹ lọ́wọ́ ìjọba fún yín kí ẹ lè ní ìgboyà láti rìn kẹ́yìn pẹ̀lú àwọn ọlọ́pàá lè jọ ṣiṣẹ́ pọ̀ torí pé àjèjì ọwọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lórí o ẹ má dàṣẹ́ ṣe o ẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn fọ́ọ̀sì wa o ṣe mọ̀ pé ẹnìkan kì í dálù ṣe àwọn fọ́ọ̀sì wa àwọn ti ní láńsẹ̀sì gidi àwọn la gbé iṣẹ́ lé lọ́wọ́ ṣùgbọ́n tó pé wọn ò gbàgbọ́ nínú ogun àwọn gba tírénì wọ́n jẹ tírénì wọ́n mọ bó ṣe lè mólè wọ́n mọ bó ṣe lè lé ogun wọ́n mọ bó ṣe lè rìn lójú ogun ṣe mọ̀ pé ẹ̀yin ò gba tírénì òru yẹn ṣùgbọ́n ogun wà ogun abẹnú gọ̀ngọ̀ ogun tẹ́yìn ní táwọn òní lẹ fi jù wọ́n lọ o ogun tẹ́yìn ní tí sójà òní lẹ fi ju sójà lọ o ogun tẹ́yìn ní tọ́lọ́pàá òní lẹ fi ju ọlọ́pàá lọ o ogun tẹ́yìn ní táwọn ọlọ́pàá orí omi tọ́ ní lẹ fi jù wọ́n lọ o ẹ̀yin wá gbìyànjú kẹ́ wá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn kí ìmọ̀ tiwọn pẹ̀lú tiyín ó papọ̀ kẹ́ lè jagun ṣẹ́gun o ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa ṣe ẹ bá wa ṣe lè pọ̀ bá wa sùn wọ́n pọ̀ gbogbo àwọn sójà tó jẹ́ pé wọ́n wà ní zone by zone mọ battalion by battalion ẹ jẹ́ kí àwọn ọdẹ wa bá wọn ṣiṣẹ́ pọ̀ kọjọ wọ̀ bẹ́ lọ kọjọ jagun yìí tẹ bá ní ẹfi kọ́pẹ́sì àwọn ọlọ́dẹ wọn dẹ wa ogun yìí òṣogbo àdájà o ogun ti fẹ́jú o tó ti ń di pé èèyàn ń gbé èèyàn jíyàn gbé wọ́n wá wọ́n ń dìwọ́ wọ́n ń béèrè ojúlówó owó gidi lọ́wọ́ wa bílí téèyàn ò lè pa ẹ̀yẹ mẹ́jà lóra wa kọjá owó tó ṣòro orí ni ẹ dákun tálámọ̀ tí ó kàn wọn burúkú òní kan wà aburú òní kẹrin kankan wà iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo ẹ̀ gómìnà ilẹ̀ wa pátápátá ọ̀rọ̀ yìí kàn yín o ẹ fún wọn alágbára ilẹ̀ wa láṣẹ kí wọ́n darapọ̀ mọ́ wọn sójà àwọn ọlọ́pàá yín fọ́ọ̀sì yín gbogbo kọjọ jagun yìí àwọn lóògùn ẹ̀yin níbọn àwọn lóògùn ẹ̀yin níbọn tíbọn àti oògùn bá kojú ogun bandits wọn á jẹ bandits ó dọwọ́ yín o ó dọwọ́ yín o ó dọwọ́ yín o lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ń bá dárúkọ rẹ̀ nínú ẹ̀yin olórí ẹgbẹ́ kankan yẹn má bínú omi ọmọ yín ni o ṣe mọ̀ pé ó milẹ̀ jura wọn lọ gbogbo alamọ̀ pé Sunday Igboho ṣà ó baba dami ló dá ẹgbẹ́ ìwé ẹkùn sílẹ̀ òkìkí kan ó milẹ̀ ayé gbọ́ amọ̀ òun ló ní ìwé ẹkùn gbogbo ayé ló mọ̀ pé bàbá wa Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ni wọ́n ní OPC ẹgbẹ́ Odùduwà ọmọ Odùduwà àwọn ni wọ́n ní OPC àwọn ni wọ́n ní so tó bá rí bẹ́ẹ̀ Odùduwà People Congress àwọn ni wọ́n ní òkìkí rẹ̀ kàn ó milẹ̀ ayé gbọ́ amọ̀ pé Àgbẹ̀kọ̀yà ń bẹ ní láti ìgbà tó lọ́jọ́ láéláé ṣùgbọ́n àmọ̀ pé Lágbájá ló wà ní díẹ̀ tàbí tàmẹ̀jù ó kọ̀ wà kélekèle ní ìmọ̀ bó ṣe lọ ẹ má bínú tó bá ní wà kélekèle ẹ má bínú o
ó ṣe ṣe kó ní bọ́dì kémi máa mọ̀ o gbogbo tí bọ́dì ẹ̀ bá wà ẹ̀ ṣẹ̀pọ̀n mi ì mọ lórí yín ni ò jẹ́ kí n dárúkọ yín o àmọ̀tẹ́kùn bẹ nípínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ Ọ̀yọ́ ó ti ń fẹsẹ̀ rinlẹ̀ gbogbo orí eléyìí à ń bẹ ẹ̀yin àgbààgbà ẹ dákun tí n bá dárúkọ yín tẹ́ wà nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan yìí abẹ́yìn tẹ́jú olùdásílẹ̀ ẹgbẹ́ abẹ́yìn tẹ́jú olórí ẹgbẹ́ yìí wọn ò fi ṣàbùsí o wọn ò ṣàbùsí lápapọ̀ ojú o ọmọ Àjàgùnmọ̀lẹ̀ ni wá àwọn ò gbọdọ̀ ṣe àbùsí o ọmọ Àjàgùnmọ̀lẹ̀ a ò gbọdọ̀ ṣe àbùsí kankan báyìí kò gbọdọ̀ tẹnu wa jáde o à ń bẹ̀ yín àtúntún yín bẹ̀ gbogbo ẹ̀yin alágbára jagunjagun lẹ̀ wa ààbò lẹ̀ wa jẹ yín lógún ẹ̀yin lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe pa kíjọba tó wúbi tẹ́ wa bó ṣe ń ṣí ìgbà láíláí náà nù èèyàn kan ní òkọ̀ọ̀kan máa ṣe wàhálà náà kíjọba tó gbé ọ̀rẹ́ mi lélẹ̀ yẹ ká fílẹ̀ ní license ẹni sì gbọ́n tí fún gbòòrò license tó ti rẹ́gísítà ẹgbẹ́ tó ti rẹ́gísítà ìlú ẹkùn tí ń ṣe wàhálà lọ wọ́n ti fòpin sí license tó ti rẹ́gísítà OPC wọ́n ti ń ṣiṣẹ́ ribiribi ayé ti ń rí wọn so wọ́n ti tọ́ sí license láti gbà so gbẹ̀yìn alágbà èèyàn dé wa ẹ bọ́ta ẹ lọ rẹ́gísítà ẹgbẹ́ yín tẹ́ bá lè tò lábẹ́ ẹnìkan rẹ́gísítà ká mọ̀ yín ẹ ṣiṣẹ́ takuntakun ká dá yín mọ̀ àsìkò tá a wà yìí là á máa lágbára o àsìkò tá a wà yìí là á máa lágbára o ìgbàṣòro là á mọ̀ rẹ́ o iṣẹ́ kàn yín o kò ní burú fún yín o kò ní bàjẹ́ fún yín ẹ̀yin ọmọ ọlọ́mọlẹ̀ ẹ bá wa ṣí àpúrógàmù yìí dáadáa ẹ̀jẹ̀ òdìlé kó dúkokó kan bàbá Bọ́lá Ahmed Tinubu lára kọ́ lè mọ̀ pé iṣẹ́ yìí ò ṣe é dá ṣe fẹ́nìkan gbogbo alájọṣe báyìí ó ti di àjùmọ̀ṣe gbogbo wa o ó ti di àjùmọ̀ṣe iṣẹ́ gbogbo wa o àpapọ̀ ojú dẹ̀ ti ṣe tán àwọn ọmọ Àjàgùnmọ̀lẹ̀ ti ṣe tán láti dúró tì wọ́n bí ké láti wà lẹ́yìn wọn bí ké láti rí pé ìjì ò jà wọ́n láti rí pé àwọn ọmọ ogun wa wọ́n lọ rí wọ́n bọ̀ rí wọn ò fọwọ́ gún wọn ò fẹsẹ̀ gún ayé ò yan wọn ìràwọ̀ wọn àwa ti dúró láti ṣèyí ṣùgbọ́n kí ìjọba fún ọ nonsense kíṣẹ́ ilé yá wọ́n yẹn dúkokò mọ́ ọmọ mọ́lẹ̀ ìkòkò yìí ti wá pọ̀jù ọmọ wọlé rìn mọ́ ìjọba ẹlú ti ń bá àwọn èèyàn láti rìn nínú ayé kí ló dé àti ìṣe pé kò ságbá ńlẹ̀ wa yìí ẹ̀yin ìjọba ẹ̀ pàwọ̀ àwa ẹ jẹ́ ká gbára lo ẹ má jẹ́ káwọn tí ò tó wa máa mú kọjẹ lórí wa mọ́ tó dọwọ́ yín o bàbá Bọ́lá Ahmed Tinubu abẹ̀bẹ̀ ní àṣàkọ àfi àṣẹ ìjìnlẹ̀ látọ̀dọ̀ yín bí ọba bàbá wa ọba Adéyẹyè ó ṣe gorí ìtẹ́ tó pàṣẹ tó ṣígun fún wa ẹ lo kọtẹ ní ẹ lo èpè ẹ lo ẹ̀yin náà ẹ bọ́ta ẹ pàṣẹ ẹ fún gbogbo ní license kọlọ jagun ẹ tó bá ṣílò ẹ withdraw license yẹn náà yẹn ò lè fún yín láwọn ò lè láti withdraw ẹ níbi tó tẹ̀ dé ẹ̀tẹ̀ kọ́kọ́ sáré fún license kan tó gbogbo lè ní freedom ẹ̀rù bá máa bà wọ́n láti jagun ṣe mọ̀ pé orí ogbodò tún dibi náà orí ogbodò dibi so kó lè má bàa dibi mọ́ wa lọ́wọ́ ẹ ṣe àbójútó rẹ̀ gidi o ẹ̀yin bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó dọwọ́ yín o ìrànlọ́wọ́. ayé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú ilé yín ò ní dàrú ẹ máa ń lọ rí ẹ máa bọ̀ rí láṣẹ Olódùmarè báwọn bàbá wa jọ̀wọ́n àná ṣe máa ń wí pé ojú kì í ti náà alẹ́ ojú ò ní tì yín ọ̀tá ò ní yọ̀ wá àwa la máa rí yan ọ̀tá wa ọ̀tá ò màmá nílẹ̀ yìí wa ṣé àwọn pótípẹ́tì mi ọmọ yín kékeré yìí tí mo ti máa ń sọ pé ẹja fọgbọ́n ká fi kún agbára ẹ̀yin àgbà Yorùbá náà lẹ́dẹ̀ máa ń sọ wípé èèrà kò fẹ́ pòpòrò dénú àwọn ọmọ Èkó lè má mọ nǹkan tó ń pè ní pòpòrò ṣùgbọ́n àmọ́ nǹkan tó ń pè ní èèrà ẹ̀yin àgbààgbà tẹ́ bá mọ̀ dí ọ̀rọ̀ tẹ́ bá mọ̀ túmọ̀ ọ̀rọ̀ ẹ bá mi tó fún wọn pé èèrà ò fẹ́ pòpòrò dénú ó dẹ̀ ti pẹ́ tá a ti ń pariwo pé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin tẹ́ ẹ bí wa ẹ̀gẹ́ aránṣọ wa níbi tó ti yá gbogbo aṣọ Yorùbá ló ti yá tán ló ti dẹ̀ kísà bẹ́ẹ̀ dẹ̀ rèé kò yẹ kó ọmọ ọba máa wà kísà kò yẹ kó láṣọ bẹ́ẹ̀ bómi rí kó máa wà kísà kò yẹ kí ọmọ ẹlẹ́ran ọmọ ọdẹ ọmọ ajípẹran nínú gbogbo máa jẹgun ẹran bẹ́ẹ̀ dẹ̀ ni kò yẹ kó ọmọ onílé máa sùn ta àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo wa láti mọ̀ láti ti gbọ́ ọmọ ẹlẹ́ran wa ó ti ń jẹgun ọmọ aláṣọ wa ó ti ń wà kísà ọmọ onílé wa ti ń sùn ta ìrìn àjòjì ti ń fi àparí iṣu mọ̀ wá lórí ilẹ̀ bàbá wa pé kájáde kó lórí ilẹ̀ bàbá wa a lè ti pariwo ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ pé the final solution náà ni pé kí ìran Yorùbá má ní kankan bá wọn ṣe mo dẹ̀ ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé lóòótọ́ là ń pariwo àwọn Fúlàní bandit Fúlàní bandit Fúlàní bandit mo sọ pé mo ní nínú Yorùbá àwọn tẹ́ rò pé ọmọ Yorùbá ni wọ́n pé Fúlàní bandit là ń rí àti ní àwọn Yorùbá bandit mo dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ mi pé kì í ṣe gbogbo àwọn tí ń pera wọn ní Yorùbá lọ́mọ Yorùbá alájà kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní bàbá tó bí òun àtìyá tó bí òun Senegal náà ti wá wọ́n balẹ̀ gùdẹ̀ sí ìlú Ọ̀yọ́ ká tó wá sí Ìbàdàn nínú bí yáyìn náà gbọ́ ìtàfíò yẹ bẹ́ẹ̀ náà ni àfáà kan náà àgbà àfáà kan ní Ọ̀fà ó ní bọ̀ǹgù làwọn bàbá wọn ti wá ká tó balẹ̀ sí Ọ̀yọ́ ká tó wá dèrò Ọ̀fà ìgbọ́n táwọn sọ̀rọ̀ lẹ́nu wá ní àwọn àgbà àfáà ní ilẹ̀ Yorùbá àwọn àgbàjọ wọn àná ní pé mo nílé àtẹ̀jẹ́jẹ́ nínú àjòjì àtẹ̀ gírígírí mo kí yín ẹ jẹ́ kí n kí yín kí tó máa bọ̀rọ̀ bíbọ̀ torí ẹ̀yin àgbà Yorùbá yìí àròlé Awólọ́wọ̀ bàbá tó ṣojú tó ṣẹ̀yìn bàbá dáadáa tó ṣe é fi yàngà láwùjọ àwọn bàbá mo forúkọ bàbá yẹ kí yín káàkiri gbogbo àgbáyé níbi tó dúró ọmọ Yorùbá wà mo tún kí yín lórúkọ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà à ń jù wọn lọ kò ṣe wí lẹ́jọ́ ìjà lára kì í tán bọ̀rọ̀ eégún burúkú abitapólè lẹ́yìn ẹni tọ́lọ́run ọba mi dá tó ṣòro fọwọ́ taláyà ọ̀nkú èbò alápàjì wa mo forúkọ àwọn náà kí yín káàkiri gbogbo àgbáyé ṣé gbogbo tó ń ṣe ń ta mo ṣe short video kan lọ́wọ́
àárọ̀ ẹ rí i pé inú mọ́tò ni mo ti ṣe, mo wà nírìn àjò ni, àwa ń polówó ìlú ẹkùn káàkiri, inú wa dẹ̀ ń dùn bí àwọn ènìyàn wa ṣe ń tẹ́wọ́ gbà, bí ọba ìlú ṣe ń tẹ́wọ́ gbà pé nǹkan ti ń retí ni, pé this is the only solution we have. Adọ́dọ̀ bàbá kan ní bí bàjẹ́ mú tàkọ́kọ́ ò bá bàjẹ́, a ò ní wáyé fún tuntun. Pé àwọn tó gbé OPC dání, àwọn tó dá OPC lẹ̀, they have good vision, ṣùgbọ́n ká má ṣe fàyè gbà kí wọ́n ajá kí ìlú ẹkùn. Àwọn sọ fún pé bàbá ìlú ẹkùn yàtọ̀, ìlú ẹkùn ẹ̀yin gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin jẹ̀ níwọ̀ ọba ilẹ̀ Yorùbá lónìí látòrí bàbá wa Onírìṣà, lórí bàbá wa Olúbàdàn, bàbá wa Olúgbọ́n, bàbá wa Ọlọ́wọ̀, Ajérò, Olúpòtì, Olúkẹrẹ, Olúkòyí, bàbá wa Alákìtẹ̀gbá, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Ọwọ́ Òbòkun, gbogbo àwọn ọba kàkàkà ilẹ̀ Yorùbá pátá lónìí ẹ kàn fa ọmọ yín kalẹ̀ Sunday Igboho kó kájú ẹ̀ ni pé gbà lọ rẹ́gísítà ẹ̀ àwa lẹ́yìn ẹ̀. Àsáwọ̀ kan ò lè wọ̀ làwa fi jáde síta pé ẹja fọgbọ́n kún agbára kọ́kọ́ wọ́n tẹ̀kú da àwọn tí ń jí wa gbé AK-47 ní ibẹ̀ lọ́wọ́ wọn, àwọn tó ọmọ tó gbé lóṣù Ológbòmọ̀ṣọ́ wọn ìwà nùgbò, àwọn ọmọ tó gbé lẹ́kìtì níbẹ̀ nínú ṣọ́ọ̀ṣì náà wọ́n sì wà ń bẹ̀. tó yẹ kí Yorùbá kẹ́sìkí ni kára máa sì kí ara wa, èyí yìí làwa fi jáde síta. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn bí ènìyàn kan bá jáde síta tó bá ń bú Sunday Igboho ẹ wojú wọn dáadáa, bí ò jẹ́ Fúlàní àjọmọ Senegal àbí kójọ́ ọmọ Mali, bójóbìnrin ló jáde síta kí ni why do you allow Sunday Igboho, why do you register the ìlú ẹkùn, we don't want the ìlú ẹkùn. Ẹ wojú wọn dáadáa, ìsájà kó jẹ́ Fúlàní ọ̀ kó jẹ́ Mali ọ̀ kó jẹ́ Senegal. Àdúrà táwa mọ̀ ń ṣe fún wọn ni pé Ọlọ́run jẹ́ ká rí fámìlì ẹ̀kan gbé kó mọ̀ bó ṣe ń rí lára, torí tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ abiyamọ wọ́n á wo àwọn ọmọ kéékèèké tó ti wà nínú igbó more than 10 days, àwọn kan ti wà ń bẹ̀ láti bí oṣù kan, àtàwọn tó ti wà ń bẹ̀ tó ti pẹ́. Ṣé ẹ ti gbàgbé ẹ̀dúdú ẹran yín létí ọ́fíìsà kan tó ń ti bí iṣẹ́ ẹ̀ bọ̀ láti Èkìtì bíbá ìtàn gbé wọn à release ẹ̀ sí o, àwọn fámìlì ti jìyà wọ́n ti jẹ gbèsè bọ́n ṣe ń gbowó lọ́wọ́ wọn à release ọmọkùnrin yẹn. So tá a bá ní option tí irú òní máa fi ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwọn kan bá ń go against ẹ̀ ẹ̀ ti rí wọn pé wọ́n ṣe Yorùbá gidi àtàwọn tó bẹ́ẹ̀ ṣèlú bí a ṣe rí àwọn àfáà gidi la rí àwọn àfáà wèrè, àwọn àfáà dìgbòlugbà, àwọn àfáà Boko Haram. Mo bẹ̀yìn tí wọ́n bá ti jáde ẹ má dá wọn lóhùn mọ́, ẹ má dá wọn, ẹ ti mọ̀ ṣẹ́rí situation tá a wáyé la fi máa mójúlówó ọmọ ọkọ Yorùbá, la fi máa mọ àwọn tó jẹ́ ọmọ kóòtù òjíire, láti fi máa mọ àwọn pàpàlágí bá ń pera wọn ní ọmọ Yorùbá. Ntọ́lọ́run ti ṣe, ó ti ṣe náà nílẹ̀ Yorùbá, ìyẹn ni pé àpẹẹrẹ pé ọ̀tá ò lè borí wa, leave them alone. Èèyàn kan sẹ́ndì fídíò àfáà kan sí mi, mo fẹ́ kẹ́yìn náà gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ wípé àwọn eléyìí ń ṣe Yorùbá gidi. Ó ní àwọn mùsùlùmí ò fọwọ́ sí ìlú ẹkùn, wọ́n à lè fọwọ́ sí, kì í ṣe gbogbo mùsùlùmí o, wọ́n à lè fọwọ́ sí torí fámìlì wọn ní pa àwọn èèyàn kiri, wọ́n ò lè fọwọ́ sí torí fámìlì wọn ní kidnap àwọn èèyàn. Ẹ̀yìn rọ́mọkùnrin kí ṣàtàpá yẹn ká tó pa wọ́n máa kéré sí, wọ́n sọ pé Allahu Akbar, Allahu Akbar. Àwọn yẹn ò lè lọ́wọ́ sí torí àwọn náà mọ̀ pé àwọn tí ń pààyàn ara wọn ni wọ́n, fámìlì wọn ni wọ́n. Ó rọ̀ wọ́n lọ́rùn láti defend religion tó gbé dání du láti defend àwọn ìran wọn lọ. Wọ́n dẹ̀ ti wá rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá tó fẹ́ dí iṣẹ́ wọn lọ́wọ́. Gbogbo wa la mọ iṣẹ́ tó lè rèdí tó fi ń jiyàn nílẹ̀ Yorùbá. Ẹ bọ́rọ̀ afáyẹ̀ náà kí tó máa bọ́rọ̀ mi bọ̀. Á dára fún wa, àwa la máa ṣẹ́gun wọn sẹ́ẹ̀, wọn à lè borí ìran Yorùbá. À ń gbọ́ alákòóso bá wọlé Sunday Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá ẹ̀ka lẹ̀ fún àmúṣọ àpò ní gbogbo ìgbà nínú kan. Òun tó ń sọ yìí, òun ló bẹ̀rẹ̀ òun lẹ́gbà. Kẹ́kẹ́ lórí pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún kóun kọ́ ọ̀tẹ̀jọ́, ó ní wọ́n dà wíyà sí wọn. Àrí ẹgbẹ́ ìgbà 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 OPC tó ń fi bí ẹgbẹ́ wọn. Ẹ mọ èrèdí tí mo fi pọ̀ sí àárín yẹn, oníṣègbè àrí tàwọn OPC, bàbá yẹn sọ òdodo ọ̀rọ̀ mẹ́rin lóòótọ́. Oníṣègbè àrí pé àwọn OPC ó sọ òdodo ọ̀rọ̀ mẹ́rin lóòótọ́ àti lódodo. Amúnibú ni ẹran àbíyẹ, ìbíyẹ fọ́ lójú ọ̀tún, ẹran rẹ̀ fọ́ lójú òsì. Ó rí sọ lóòótọ́. Wọ́n sọ OPC di ẹgbẹ́ tá a fi ń gba ìyàwó ẹni. Bàbá yìí sọ tó di extend pé tẹ́ bá gba OPC sílé bí ẹ fún OPC ní quit notice ẹ dáràn. Ó rí sọ bóyá ìyẹn àti OPC jọ ń jà. Ó rí sọ tílẹ̀ bá máa mọ́ OPC náà wá fi gbé ẹni. Ó rí sọ amúnibú ni ẹran àbíyẹ. Àwọn ká dẹ̀ jáde síta òun ṣiṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ béèrè lọ́wọ́ ara yín kí ni purpose tá a fi dá OPC lẹ̀, kí ni purpose? Ẹ máa bọ́ síta àjàyè lẹ́ẹ̀ má jẹjà ńgbára ìjọ́ wo lẹ ti bẹ̀rẹ̀? Ó rí sọ, don't let us deceive ourselves. Mo ti parí ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ torí pé wọ́n mọ̀ bóyá wọ́n ti lọ wo súrà bọ́n àwọn mùsùlùmí máa pè é wọ́n ti wo súrà ìlú ẹkùn pé this one will not be disorganized, this one will never lose the focus of division like OPC. Ló mú wọn jáde síta wá ń sọ̀rọ̀ ni mo fi ń bẹ gbogbo ẹni olówó ọmọ Yorùbá
tẹ́ bá ti rí wọn tán jáde síta ẹ má jà dá wọn lóhùn. olúbọ́dà mi tó sẹ́ndì ilé sí mi kó má dàbí pé olú ẹ̀ ń rí àgbà fín ẹja fi wọ́n lẹ̀ ara ní ń ta wọ́n. nígbà yàwó yàwó. ṣé ń gbọ́ ta lòun tó fẹ́ dá wa padà sínú ẹbọ ní ẹ dágbọ́ tán ọ̀rọ̀ ń bẹ tí mo fẹ́ sọ lólẹ̀. Muslim Congress ẹ ti rí pé gbogbo àwọn tó wà ní Muslim Congress yẹ ìyàwó Boko Haram kí la wá ń jẹra wá ń yà fún ẹni bá ti ní pé solution tí ó wà nílẹ̀ láti lè stop ká máa jí wa gbé mọ́ tó bá lóun faramọ́ ẹ wojú wọn dáadáa tẹ́ bá wojú bàbá yẹn mọ̀ pé bàbá ńlá Fúlàní pọ́nránkú ni ṣẹ́gbọ́n bàbá ńlá Fúlàní pọ́nránkú ó dẹ̀ sọ statement kan ó ní ṣé wọ́n fẹ́ dá wọn padà sí ẹlẹ́bọ ni àwọn bàbá wa ẹjọ́ wọn àná ẹbọ títí wọ́n fi ń gbọmọ ńlá ni o ẹbọ àwọn bàbá wa tán pè lẹ́lẹ́bọ yìí agbọmọlà ni wọ́n ṣùgbọ́n àwọn wọ̀nyí tí wọ́n ń kó ìbọn wá yìí tí wọ́n bá ní pé kí gbogbo wa ká gba jihadi ká gba ìṣàríà yìí wọ́n fẹ́ sọ gbogbo wa di apààyàn àwọn mùsùlùmí oníṣàríà oní òṣùká lórí yìí wọ́n fẹ́ sọ gbogbo wa di apààyàn náà tó lọ́ọ̀dì olóṣùká o náà gbogbo wọn o bọ̀tẹ́ bá ti ń gbọ̀rọ̀ wọn ẹ ti mọ irú èèyàn tán jẹ́ wọ́n fẹ́ sọ gbogbo wa di apààyàn tẹ́nìyàn bá ń ṣẹbọ tó bá ń gbọmọlà ó lè rè níwájú Olódùmarè tó ń já ìwé abíwẹ́rẹ́ fún yàn adẹ̀dẹ̀ àwọn pásítọ̀ kan tó jẹ́ pé àwọn òsì nídìí kápáàyàn bẹ́ẹ̀ náà làwọn àfáà kan ṣùgbọ́n àwọn àfáà kan wà wọ́n wà lẹ́yìn àwọn tí ń gbé K-47 wà ń káwa mọ́lẹ́ tó fi ń máṣe àwọn èèyàn wá wọgbó tó ń dún bú àwọn ènìyàn so tẹ́ bá ti rí wọn ẹ má jáde ẹ má wọ́n fẹ́ ti fi tiwọn di wa lọ́wọ́ ni wọ́n fẹ́ fi tiwọn di wa lọ́wọ́ ni wọ́n fẹ́ kí ìran Yorùbá máa ń jàjà ẹ̀sìn ló fi rọ̀ wọ́n lọ́rùn láti defend the religion and in Yorùbá land here we are not ready to defend any religion torí pé ìgbàgbọ́ àwọn bàbá wa ni pé kò sẹ́ni tó ń jà fún Ọlọ́run tó jàrá ẹgbẹ́ we want to defend our land and we want to defend our life Ọlọ́run dẹ̀ ti ń bá wa tó ṣé rí ntọ́lọ́run tó wọn rò pé ó lè tó wọn rò pé ẹ̀rín ẹ̀ fi rí wọn nígbà tó ń gbọ́ pé wọ́n nígbà tó ń gbọ́ ìlú ẹkùn ẹ̀rí pé wọ́n jáde síta ṣùgbọ́n níjọ́ tó ń gbọ́ pé wọ́n àpòfò ìlú ẹkùn ẹ̀rí pé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń bẹ́ síta bàbá kan sọ ń bọ̀ yìí ni ó lé ẹni tó bá ti ń kó bá Sunday Igboho jà tó ń kórìíra Sunday Igboho torí pé Sunday Igboho jáde síta tó ń dìbẹ́ ìran rẹ̀ ó ní Sunday Igboho kọ́ ló ń bájà ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ló ń bájà ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ máa bá irú wọn jà ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa gbẹ̀mí wọn orí gbogbo àwọn ọmọ lọ́kùnrin lóbìnrin tí àwọn Fúlàní ti pa lórí ọmọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí wọ́n wà nínú igbó lọ́wọ́lọ́wọ́ bóyá òjò ń rọ̀ ni tó ń rọ̀ lé wọn lórí láìsí ibi tó máa tù sí àbí gbogbo yín léèrè mo rọ ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ara ló ń ta àwọn ẹ̀mẹ́jẹ̀ká dá wọn lóhùn mọ́ àwọn àgbàjọ wọn ní kátà ń pòṣè ara ló fi ń san ṣẹ́rẹ́ ìbú tó ń bú Sunday Igboho yẹ Sunday Igboho fi ń yọkù ẹ bá rí ọ̀gá mi lẹ́nu ọjọ́ mẹ́ta rí pé ipò ọmọkùnrin ti ń yọ síta ó fi ń yọkù ní torí kò rí títí wọn rò mo ń sọ èyí ẹ̀yin bàbá mi àtẹ̀yìn ìyá mi tí wọ́n ń domi títù sí yín lọ́kàn pé sáwọn àwọn wọ̀nyí ò ní bàǹkà jẹ́ báyìí àwọn wọ̀nyí wọ́n kéré wọ́n bì lò wọn ò lè bàǹkà kẹjẹ mọ́ wọn lára títí wa ní ká wà focus títí wa àwọn wọ̀nyí tí ò fẹ́ kárí nǹkan kan mú tọ́lọ́run dẹ̀ ti ní kárí nǹkan kan mú kọ́wọ́ wa ó tẹ̀kú dà ká béèrè ikú tó pa bàbá wa kọ́wọ́ wa kó tẹ̀kú dà ká flush wọn out of our land ká lè sùn ká lè ro these people they are the cause tó mú kí oúnjẹ ó wọ́n nílẹ̀ Yorùbá torí kò sẹ́ni tó fẹ́ lọ sóko mọ́ ní ìjẹta wọn pèbè kan ní iye mẹ́rọ ní Èkìtì state ń bí báyìí wọ́n pè wá pé helicopter méjì náà wá fi drop oúnjẹ fún wọn lórí àpáta helicopter méjì tẹ́ni ẹni pé òun ṣe fídíò lọ́wọ́ bí ṣe ló dàbí pé wọ́n wò ó ní ìbẹ̀rù bójú ó ní they are all Fulani with gun lọ́wọ́ àtúnfẹ́ lè sọ fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá pápátá gbogbo ìlú tí òkè bá ti wà gbogbo ìlú tí àpáta bá ti wà ẹ̀já wa vigilant kò sí ibìkan tí wọ́n wọ̀ ọ́fíìsà kan sọ fún mi lẹ́nu ní kò sí ìlú kan tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n wọ̀ ló mú mi rántí ọ̀rọ̀ bàbá wa Brigadier General Kúnlé Tógun retire tó sọ pé these people are invade the Yorùbá land with full arm ìyẹn ló yẹ káwa ó mú gbọ́ ẹ má dá àwọn Boko Haram yìí àwọn àfa Boko Haram yìí lóhùn o ṣùgbọ́n mo mọ̀ Ọlọ́run máa ṣe ìdájọ́ gbígbóná fún wọn wọ́n á jí àwọn gbé tó jẹ́ pé láwà ní orí wọn yẹ náà máa fi dè wọ́n wọ́n á jí ọmọ wọn gbé tí gbé ẹkún òjijì máa sọ nínú ilé wọn torí ẹni bá ti ń ṣe inú dúdú tí wọ́n ṣe ń dá ìran Yorùbá lóró Ọlọ́run máa dá wọn lóró ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi àti ń rí solution bọ̀ kì í ṣe jọ́ tí egbò bá dẹ́sẹ̀ ènìyàn légbò máa ń fẹ́ o tẹ́nìyàn bá tọ́jú egbò á máa fẹ̀ sí ni o akọ́kọ́ bẹ̀rẹ̀ tún á máa fẹ̀ sí torí pé we did not have solution nígbà tán bẹ̀rẹ̀ ló fi fẹ̀ báyìí ṣùgbọ́n níjọ́ tẹ̀yìn bá ti rí oògùn tó mú solution wá sí ojú egbò níjọ́ tẹ́ bá kọ́kọ́ bù sí á ta yín bí pé kẹ́ gbé ẹsẹ̀ yẹn dànù ni tó bá dọjọ́ kejì títa yá ṣe kí ni á dínkù
tó bá dọjọ́ kẹta títa yẹn á máa dínkù díẹ̀díẹ̀ títí ojú egbò yẹn máa fi san. a ti rí oògùn sí ojú egbò tó wà lára ìran Yorùbá. mo máa ń sọ nígbà kan pé we the Yorùbá we have internal bleeding bẹ́ẹ̀ yẹn lóyìnbó ṣe máa ń sọ. a ti ń rí oògùn sí internal bleeding wa. wọ́n ti dá wa lọ́gbẹ́, wọ́n ti ṣá wa lọ́gbẹ́. a ti ń rí solution sí not a day tí a bá dá oògùn sójú egbò légbò yẹn dẹ̀ máa san. àwọn tí ò fẹ́ kí ojú egbò wa ó san rè o. ṣe rí ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tí wá ti lójú egbò díẹ̀ dá, àwọn tó bá ṣe ìjẹ̀gbọ̀n tó ṣe ìpátá nígbà tó bá wà kékeré. ṣe rí tán bá fún yín ní oògùn tó bá máa wo ojú egbò yín sàn, bó ṣe máa ta yín tó bá dọjọ́ kejì ẹ máa sá fún pé ká máa fi sí. èébú táwọn eléyìí ń bú, wọ́n fẹ́ ká daṣẹ́ lẹ̀ ni. ẹ má jàgbà fún wọn, mo fi ìjọ Ọlọ́run bẹ̀ yín. ẹ jẹ́ máa bú Sunday Igboho lọ ká lè ríṣẹ́ yẹn ṣe. Allow them, those people that say that you love Sunday Igboho and you love the Yoruba land, ẹ jẹ́ máa bú Sunday Igboho. assignment tí Olódùmarè gbé síwájú gbogbo wa yẹ ní kẹjẹ ká gbájúmọ́. assignment tí Olódùmarè tí ẹni tó láyé àti ọ̀run tó gbélé wa lọ́wọ́ to defend our land, to secure our land ní kẹjẹ gbájúmọ́. ẹ jẹ́ máa bú Sunday Igboho, kò rí títí wọn lò. ṣé kí n bọ́ sí brain Sunday Igboho ewu social media kò ráyè ẹ̀. àwọn kan lọ sílẹ̀ lọ́jọ́ kan bọ̀ bọ́yọ̀ lọ oníṣẹ́ bó ṣe máa ń bí sí everyday ni mo ní ó tẹ̀ ní lọ́kìnì kò ráyè ẹ̀. ẹ jẹ́ ká máa bú. ṣẹ́rí tọ́lọ́run gbélé wa lọ́wọ́ ní kẹjẹ́ ká fèsì kábà lè débi tá à ń lọ. ẹ̀gbọ́n ni bàbá kọ̀ létí ni ó ní Ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé, Ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé. ó ní òṣìkà ò fẹ́ àjẹgbádùn náà ṣe ń ṣọkà bí iyán, Ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé. ṣẹ́ran tí orin yẹn nínú ṣé làlàkúkú làlà ni. Ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé, Ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé. òṣìkà ò fẹ́ àjẹgbádùn náà ṣe ń ṣọkà bí iyán, Ọlọ́run ló yọ ní gidi ọ̀tá ò fẹ́ àgbáyé. Please don't let us lose focus. kí ẹ̀yin ọmọ Èkìtì kẹ́ ṣùgbà ìrù ẹkùn, kí ẹ̀yin ọmọ Oǹdó ẹ ṣùgbà ìrù ẹkùn, kí ẹ̀yin ọmọ Ògùn, Ọ̀ṣun tó fi dé Ọ̀yọ́ tó fi dé Èkó dé Kogi dé Kwara ẹ jẹ́ ṣùgbà ìrù ẹkùn. ewu ń bẹ lóko, àwọn wọ̀nyí ti di nǹkan mìíràn sí wa lọ́wọ́. ẹ jẹ́ ṣùgbà ìrù ẹkùn. àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn wa o, wọ́n bẹ lẹ́yìn ìrù ẹkùn. àwọn tá ń bẹ lẹ́yìn ìrù ẹkùn, àwọn bàbá wa fìjìláńtẹ́ bẹ lẹ́yìn ìrù ẹkùn. the kábíyèsí, authentic kábíyèsí, the original kábíyèsí, they are the one behind ìrù ẹkùn. Sunday Igboho a wà níwájú, a wà lẹ́yìn ẹ̀, and I want every one of us to be focused. bí àfa kan bá jáde síta, bí èèyàn kan bá sọ wípé òun gbọ́njú lé nìyí tó sọ pé no, ṣé mo kúrò báyìí sọ́nsìn, ó ní ibo náà ti ṣe rí ní àgbáyé kéèyàn kan jáde kó lóun fẹ́ ṣe kíni, kó lóun fẹ́ dá security tó lẹ̀, kò yé wọn ní àná àdẹ̀ ní láti jẹ́ kó yé wọn. mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, ẹ má jẹ́ ká lójú tó ká máa wá ìrújú kiri, ẹ má jẹ́ ká ṣe kiri ká lójú ká máa wá ìrújú kiri. ẹ jẹ́ á máa bú Sunday Igboho kó bá lè ríṣẹ́ yẹ ṣe, ẹ jẹ́ á máa kórìíra Sunday Igboho kí Sunday Igboho bá lè máa tẹ̀síwájú, ká bá lè lórí ọ̀fẹ́ àti flush àwọn ọ̀tá kúrò nílẹ̀ Yorùbá. nígbà tó bá yé wọn, wọ́n á wà á mọ̀ pé kì í ṣe Sunday Igboho náà ń kórìíra, pé ara wọn náà ń kórìíra. jẹ́ gbọ́ mi, àwọn tí lùlù bá mú ni mo yó, mi ò mọ̀ pé bí n pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan. àwọn kan gbà yẹ lọ́run, it's doing rubbish, it's doing rubbish. nígbà tán bẹ̀rẹ̀ sí gbé wọn ní ìlú wọn, ẹ jọ ẹ bá wa kú Sunday Igboho, ẹ bá wa kú Sunday Igboho. ọba kan tá a wò lú wọn tó ní ẹ̀yìn ta lélẹ̀ ta ní àwa ọmọ Sunday Igboho rárá, OPC Gani ló wà lọ́dọ̀ wọn bíbá yìí. nígbà tán máa wọlé, àkọ́bí ọba yẹn náà kọ́kọ́ táwọ́ sí, wọ́n wá táwọ́ sí OPC méjì ló wá bẹ̀rẹ̀ sí bẹ̀ wá. ẹ̀yin ọmọ sẹ́yìn tẹ́ wá ń jọ wọn náà, ẹ jọ ẹ wá ẹ̀pà òdè burú mọ́, he has learned in a hard way gẹ́gẹ́ bí ẹ̀yin olóyìnbó. ẹ jẹ́ máa bú Sunday Igboho, aníṣẹ́ ṣe làwa, àwọn oníkankan ṣe kò ṣe ni wọ́n, kò jólúre ṣe tí ń gbọ́ kó lúre tí gbàdá lúre tí fi ń kọ́gi. we must not allow them láti jẹ́ ká lose focus. ṣe gbọ́ mi, ẹ̀yin tèmi ní Oǹdó, don't allow enemy láti jẹ́ kẹ́ lose focus. ẹ̀yin tèmi lẹ́kìtì, àwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ wa ti ń ká from ìlú to ìlú, local government to local government, ìlú to ìlú, word to word. tí gbogbo wa bá lè ṣùgbà tá a dìde, it is be easy for us láti flush one out in our land. a lè sọ fún wọn pé ilẹ̀ yìí títí wa ní ṣe. ẹ má gbọ́ ti àwọn àfáà yẹn mọ́, ẹ má gbọ́ ti àwọn ọmọ àlè yẹn mọ́. wọ́n protect ìlú bàbá wọn ni, ọ̀ kí n sọ pé wọ́n protect the vision àwọn bàbá wọn. torí àwọn bàbá wọn máa ń gba nǹkan oníkan ni, wọ́n máa ń grab land ni, wọ́n máa ń gbalẹ̀ onílẹ̀ ni. tán wá láti Senegal, tán wá láti Mali, tẹ́ bá ti rí wọn kò ọ̀rọ̀ ẹnu wọn, tẹ́ ẹ̀ bá rújú wọn nípa ọ̀rọ̀ ẹnu wọn, ẹ̀ ti mọ̀. And I love one man today, a pastor. ó ní Sunday Igboho ìwọ la fi rán, ìran tó lúwa fi rán òun ni. ó wá bẹ̀rẹ̀ sí gbàdúrà yẹ. ó ní nígbà tí ogun le, gbogbo àwọn pásítọ̀ abẹ́ ilé náà ti sọ̀rọ̀. ó lọ́pọ̀lọpọ̀ pásítọ̀ ló sá sí abẹ́ yàrá, sábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀. ó ní iṣẹ́ tó lúwa fi rán ẹ̀ ló ń ṣe, wà á dẹ̀ ṣe láṣeyè. ẹ jẹ́ máa bú Sunday Igboho, ẹ jẹ́ máa bú Sunday Igboho. àwọn tó ń kó wọn síta wọn àti pọ̀ tó,
àwọn ọmọ Yorùbá ti láwọn ò fẹ́ ọlọ́mọogun 5 million tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀. Ọlọ́mọogun 5 million tán gbé Yorùbá lọ́tún tán gbé Yorùbá lọ́sì tí ò sí kankan tó fi gbéra ká ń ṣe ayé tó rò ayé ló ń ṣe. Ẹ máa bú Sunday Igboho káwa dẹ̀ wò focus ìlú ẹkùn yẹ gbẹ́dọ̀ dúró ó dẹ̀ ti dúró láti ń bẹ ẹ̀yin bàbá wa Ishi state ẹ jọ̀ọ́ we need your support àwa ti ń ṣe síkà lẹ́kìtì mi báyìí ó ti tán láàrin ọjọ́ méjì àti àtán bí àbá ti àwọn èèyàn mo rẹ́ni tó lẹ̀ mọ́wájú ilé mo rẹ́ni tó lẹ̀ mọ́ ṣọ́ọ̀bù ẹ̀pẹ́ kán lè mọ̀ pé yes we are ready for them pé tẹ́lẹ̀ àti ń dákẹ́ ni àkókò rẹ̀ we need your support afẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe máa ń sọ pé mo fẹ́ ṣe sticker afẹ́ ṣe banner kán lè mọ̀ pé lóòótọ́ lódodo enough is enough ìdájọ́ gbé irú ẹkùn yẹn ìjọ ẹ mọ̀ pé mi ò ń tọrọ owó lórí program mi ṣùgbọ́n eléyìí mo nílò ẹ̀ tí n bá ti rìn kiri èmi máa ń ha ní pé ẹgbà irú ẹkùn ti dé ṣé o fẹ́ kán jí ẹ lọ ṣé o fẹ́ kán jí ìyá ẹ lọ ṣé o fẹ́ kán jí ìyá ẹgbẹ́ ṣé o fẹ́ kán jí ọmọ ẹgbẹ́ ṣé o fẹ́ kán jí ìyàwó ẹgbẹ́ ṣé o fẹ́ kí ìlú yóò dàrú yáyáyá ẹjá jọ ṣe tó dẹ̀ ń jẹ́ wa lọ́wọ́ àti lọ sọ́dọ̀ àwọn ọdẹ a fẹ́ máa lọ sọ́dọ̀ àwọn ọdẹ ìlú kọ̀ọ̀kan torí àwọn ló mọ̀ ọ̀nà wájú and they are ready tábà ti lè gbórúkọ Sunday Igboho pé eléyìí ò ní dà wá eléyìí ẹgbẹ́ àṣebé mo pe àwọn ìlú kan ní ìjẹta pé mo fẹ́ wá sọ́dọ̀ wọn nígbà tí mo débẹ̀ lánàá wọn láti lọ consult ní tó fẹ́ consult pé ní tó consult sọ fún pé kán fi gbogbo ara kán fi tẹ̀lé Sunday Igboho pé Sunday Igboho ò ní dà wọ́n irú àwọn yẹn ń béèrè sticker lọ́wọ́ wa I need your help for that ohun tá a lè fi pa gbogbo àwọn wọnàwọnà tó ń ṣe wọnàwọnà lẹ́nu ìmọ̀ nìyẹn bàbá dẹ̀ ṣe ń kalẹ̀ ẹ̀ máa rí ṣe gbọ́ mi bó bá dẹ̀ jẹ́ lè ṣe sticker yẹn ní kẹ́ send sí wa káwa máa kó kiri èyí tẹ́ bá rí pé tẹ̀yìn lọ́rùn bẹ̀ but if you believe in Baba Ekiti that you know Baba Ekiti láti gbàtà ti bẹ̀rẹ̀ láti wà nínú ìrìnàjò yìí Baba Ekiti ò ní fi gbàkànbọ̀ kanú tó bá jẹ́ pé mo ti jàjẹ́ bánu kí ti jàjẹ́ wá epo sáyà àwọn táwa ń kojú nínú ìrìnàjò à ń lè kojú wọn ṣe gbọ́ mi láti sọ pé Baba Ekiti tó lù mí ní jìbìtì 10 million ó ti pẹ́ tó ń padà 10 million mọ́ mi wọ́n á bẹ̀rẹ̀ evidence síta please àwọn Boko Haram àárín wa ń tà lè fi pa wọn lẹ́nu mọ́ nìyẹn káwà focus ìrìnlọ́wọ́ tó bá yẹ kẹ́ ṣe fún wa ìjọ ṣe fún wa ìjọ náà tó lé mi lò we need sticker kì í ṣe sticker orí fóònù nìkan a fẹ́ máa ha fáwọn èèyàn ká máa lẹ̀ mọ́mọ́tò lára ìkéde ni pé Sunday Igboho ti dé ìrù ẹkùn ti dé ìmọ́lẹ̀ ti dé àbò dé pé Yorùbá sọ pé enough is enough for the Fulani bandits in our Yorùbá land ẹjọ́ tó lé Ọlọ́run mo fi yọ Ọlọ́run bẹ̀yìn ojú òní tìyín o ọ̀nà tá a lè fi ṣẹ́gun àwọn ọ̀tá nìyẹn o ẹ̀yin lórí ìbò ní silent is yàtọ̀ tó ifú yàfù ó rọ̀ wọ́n lọ́rùn láti defend religion ṣùgbọ́n kò rọ̀ wọ́n lọ́rùn láti defend ilẹ̀ wọn ìyẹn ló ń jẹ́ ká mọ̀ pé lóòótọ́ àti lódodo wọn ń ṣe Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú ó dé èèyàn bíi mẹ́ta tó máa ní nígbà táwọn bàbá wọn bọ̀ láti ìkan nígbà tí bàbá wọn bọ̀ ní Mali ìkan nígbà tí bàbá wọn bọ̀ ní Senegal ìkejì nígbà tí àwọn bàbá wọn bọ̀ ní Burkina Faso Ọ̀yọ́ iná náà máa ń gbà wọlé dàbí sọ wípé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Ọ̀rànmíyàn ẹ jí lójú oorun o kẹ́ ẹ tú ilẹ̀ bàbá yín ṣe àwa ò sọ àwọn ọmọ Ọ̀yọ́ Àtìbà o ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Ọ̀rànmíyàn tẹ́ ẹ gbà pé orísun yín Ilé Ifẹ̀ ni tẹ́ ẹ gbà pé ọmọ kóòtù òjíire ni yín pé ọmọ Oòduà ni yín ẹ jájọ tẹ̀síwájú. Our vision is to take over our land. Our vision is to say no to the bandit in our land. Yorùbá wípé ojúbọ̀rọ̀ kò ṣeé gbọmọ lọ́wọ́ èkùrọ́ ó yẹ kó ti yé yín ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ojú ò ní tì yín ara ò ní ní yín ẹ̀ ní mọ̀ nira torí ọ̀gẹ̀dẹ̀ ká bá gbèsè padà kì í ráwọn omi ẹ̀ ní ráwọn rere àlọ́ àti àbọ̀ yín kò ní bí aráyé nù aráyé tó bá dẹ̀ bínú ilẹ̀ máa lana ó ń bí òun nínú iná jáde ájú ẹni bẹ́ẹ̀ rùn Baba Ekiti I need your support on that sticker I need your support on that sticker mo fẹ́ ṣe síta mo fẹ́ eléyìí tá a máa lẹ̀ mọ́ mọ́tò eléyìí tá a máa lẹ̀ mọ́lé eléyìí tá a máa fún àwọn ènìyàn ká máa kiri I need your support ìlú ẹ̀kọ́ has come to stay ẹ fi wọ́n lẹ̀ ó ń já wọn jẹ ní o ó ń rìn wọ́n ní o ṣe gbọ́ mi ayé ti rìjẹ́ẹ̀tì wọn ní ìwà wọn ti jẹ́ káyé rìjẹ́ẹ̀tì wọn náà fi ń pa àwọn ọmọ wọn síta ẹ lọ́ máa àtàkì Sunday Igboho mọ́tẹ̀ ṣe ń àtàkì Sunday Igboho ọmọ ọlọ́mọ fi ń sanra sí ni torí pé Olódùmarè ọba mi ò kí ń bẹ lẹ́yìn Olódùmarè ń bẹ lẹ́yìn aṣòdodo ẹ jẹ́ ká gbélé ayé ká ṣe rere torí ló ń kó tá a bá ṣe lénìí yọmọ dìtàn bọ́ lọ́dọ̀ la èyí táwọn bàbá kan ṣe lánàá ló dìtàn lénìí àtẹ̀mí àtẹ̀yìn we must not allow Fulani to perish the Yorùbá land please whatever you know that you can support this vision ẹ jẹ́ tẹ̀síwájú àbùkù gbogbo wa ní o wọ́n lọ kó àwọn ọmọ wa nílé ìwé wọ́n kó wọn wọgbó àbùkù gbogbo wa ní o wọ́n á kó àwọn ọmọ wa àwọn bàbá wa àwọn ìyá wa ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí wọ́n á kó wọn wọgbó àbùkù gbogbo wa ní o wọ́n ń gbé ọmọ Yorùbá lọ́rùn láì ṣe ẹran àgbò iléyà àbùkù gbogbo wa ní so iṣẹ́ náà iṣẹ́ gbogbo wa ní Ọlọ́run máa mú adé lẹ́rìí o àjàgùn àjàyí ojú òní tiwa ẹ ṣe God bless you ó dàrọ. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa tún bẹ̀rẹ̀ nìyẹn ẹ fà wọ́n tó bímọ lẹ̀ àwọn ọmọ kan ló wà nínú igbó láti bí oṣù kan yẹn tá àti gbúrò wọn insecurity ń bẹ ńlẹ̀ báyìí tá à ń ranjú tá àti ìràn tán àwọn tó bímọ lẹ̀ ń bá káàkiri ẹ máa tún follow trend nìyẹn ẹ fà wọ́n tó bímọ lẹ̀ ní tí ó kàn yín ẹ fi ilẹ̀ ẹ já ranjú mọ́ tó kàn wá ìkàkọ́jú mọ́ ẹ fà wọ́n tó bímọ lẹ̀ kẹ́ mọ́ dà sí ní tí ó kàn yín mọ́ ẹ fà wọ́n tó bímọ lẹ̀ ọ̀rọ̀ security ni ẹ já kọjú mọ́
bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ máa follow trend tẹ́ máa distract everybody nìyẹn ẹ fà wọn tó bímọ lẹ̀ ó ga o. ilẹ̀kẹ̀ síjọ mẹ́lò ní nígbà tí ìṣòro má wọlé má jáde dé egbò ọkàn ló jẹ́ fún wa nígbà tí ọlọ́ndẹ̀ wa fi bàbá Tinubu tó bá wa fi kẹ́ àti kábíyèsí Olúbàdàn àtàwọn ọba kọ̀ọ̀kan tó ń sọ tí wọ́n bá gba pé ó ní freedom dandan náà ní kí ni tí a ní òdùn torí nígbà tí lẹ́nu lánàá ní Mọ̀dẹ́kẹ́ àjọ wà ní. ọjà síjọ́ tẹ wá dọ̀dọ̀ wọn kú lọ sílẹ̀. lẹ́bàá gbéra Mọ̀dẹ́kẹ́. agbéra Mọ̀dẹ́kẹ́. lẹ́bàá tóbi mẹ́rin márùn. àwa mẹ́rin márùn. lẹ́bàá wulẹ̀ dákọ̀ wọn lẹ́bàá lọ. nígbà tá a débẹ̀ bí èrò ṣe pọ̀ tó olóyè Sunday Igboho owó baba dami ó dìde mi tó wà ó so mọ́ gbogbo wa ni. ẹ ti pè wọ́n pẹ́ ń bọ̀. a ti ń sọ pé à ń bọ̀ ọ fẹ́ travel torí wípé ìkànnì ọmọ ẹ̀yìn rẹ̀ ń sọ fún ẹ pé àwọn bàbá yìí láwọn ń bọ̀ olóhùn ọ̀gbẹ́dọ̀ lọ. olóyè Sunday Igboho sọ bẹ́ẹ̀ fún yín. wọ́n sọ bẹ́ẹ̀ pé òun ọ̀gbẹ́dọ̀ ló dìgbà tá a bá tó dé. ẹ bá débẹ̀. nígbà tá a débẹ̀ ó ní tí kì í bá a sà wá nígbà tá a lómi ń dé wọ́n sọ fún ẹ pé kọ́ máa sọ pé òun sì lé pé torí wípé àwọn tí wọ́n dé yìí àwọn ẹ̀gbọ́n àwọn àwọn bàbá àwọn ni so aṣọ yìí rẹ kò ní fàyà báyìí. ẹ wá débẹ̀ gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Mọ̀dẹ́kẹ́ bó ló ṣe ṣe sí. ó ṣe dáadáa gbogbo àtàn tí wọ́n jọ ń tráfù gan mọ́tò ti wà nílẹ̀ tí wọ́n ti rẹ́dì àwọn gan wò ni pé irú àlejò wo ni ọ̀gá wa gbà yìí bọ̀ tí inú àpálẹ̀ ti ń ṣeun òun kálukú wọn náà àná tó ń sọ fún ẹ pé Mọ̀dẹ́kẹ́ ni wọ́n ti wá. síbẹ̀ lẹ ti wá sọ pé yóò fẹ́ kẹrẹ́gùn gbàǹjà tí ò lówó lọ́wọ́ tí yóò sòkú àná kẹrẹ́gùn gbàǹjà olóyè Sunday Igboho. wọ́n sọ pé ẹ lè fàjìbá. a sọ fún ọmọ onítọ́ bá kú ó sì yín lẹ́yìn sọ̀rọ̀. anita abẹ́ tó bá fẹ́ lo oko tó fẹ́ lọ wa iṣu tàbí fẹ́ lọ wú ẹ̀gẹ́ ó pé àkájọ lọ wú. olóyè Sunday Igboho ń lé kí ló tẹ́ fi lọ. látàjà alálùmọ̀lẹ́ láti wà. ẹ̀yin àti bọ̀dà Sunday. bẹ́ẹ̀ ni. kí lẹ wá mú yín lọ Ìbàdàn tẹ́ fi lọ bá wọn bá dé. torí mo ní pé ẹ lọ ní ọjọ́ kẹwàá oṣù kejì ọjọ́ táwa ẹ̀. ọlọ́mọ ẹni ò ní sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ síjọ ọmọ ẹlòmíì nígbà tí ìṣòro má wọlé má jáde dé egbò ọkàn ló jẹ́ fún wa nígbà tí ọlọ́ndẹ̀ wa fi bàbá Tinubu tó bá wa fi kẹ́ àti kábíyèsí Olúbàdàn àtàwọn ọba kọ̀ọ̀kan wọ́n sọ pé ìlú ẹkùn bọ̀ ó tún promise ọ̀rẹ́ wa pé àáfà ọ̀lẹ́ ẹ̀rí kòkò ẹ̀rí kòkò wọ́n lè máa fa ọ̀dọ́ bàbá so ọmọ àjẹ́ kan ni wọ́n máa fọ́n kọ́ńfọ́ yìí mọ́tò káàtọ́ ọmọ àgbọ̀n ìyẹn náà rí àjọlọ ni wọ́n sọ public ni nǹkan rẹ̀ ọ̀dẹ̀ ní bàjẹ́. ọjà tẹ bá wà wò dáadáa irú èyí wọn náà jẹ́ ńgbà tó wà Mọ̀dẹ́kẹ́. àyàn dáadáa ni bíi ti bò wọ́n. tó bá jẹ́ pé ẹni tí ó ń dọwọ́ rú ni ibi tó dé lónìí kò lè débẹ̀. tó bá jẹ́ pé ẹni tí ń lonú méjì sọmọ ní kejì níbi tó dé lónìí kò lè débẹ̀. bínú rẹ̀ sì rí ni ó sì fi wà. tó bá fẹ́ bọ́jà kí ni mo ṣe yọ sọ fún ẹ pé wọ́n sọ pé ẹni kò lóògùn. ẹ̀yin gan mi délẹ̀. ẹni ló wọ ọ̀tẹ̀ rú ìwọ̀n tí ìtàn náà ló mú. bíi ti bò torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ àwọn akọ́sùn máa yín mú. àìmọye ibi ni iṣẹ́ ti jọ pa wá pọ̀ bíi ti bò. nígbà tí ogun ń ṣẹlẹ̀ àìmọye ibi láti jọ lọ gbá bọ́ọ̀lù. ẹ̀yin àti ẹ̀ olóyè Sunday Igboho wọ́n dẹ̀ jẹ́ pé àṣeyọrí làjọ ṣe ń bẹ̀. international ni o. bàbá ṣé bá ṣe wà yín sí ìbá ẹrù kákọ̀ ọ̀bà yìí. ẹ̀rù Ọlọ́run ló tó bá. bíi ti bò. ìdí ni pé gbogbo mo fi bà fáwọn tí wọ́n ti lọ ṣùgbọ́n àwa tá a wà yìí téèyàn bá ti ṣe méjì. olóyè Sunday Igboho wá sọ̀rọ̀ ó fẹ́ máa mú mi lójú ńjọ́ tó sọ mo dẹ̀ fẹ́ kékeré náà máa gbọ́n sìn wọ́n ní ijọ́ tí Wẹ́lẹ́nìkẹ́ kú wọ́n lómi jáde lójú àwọn ṣé ta ni jẹ́ Wẹ́lẹ́nìkẹ́. ọ̀gá mi mo sì fìlà fún ọ. fún ilẹ̀ Yorùbá. bá a ṣẹ̀ṣẹ̀ sọ fún yàn ó yẹ kó náà mọ̀ ẹni tí ó bá fẹ́ jẹ́ kí ogun gbé ń lọ tó sì ń fẹ́ kí àwọn ọmọ tó ń bí náà náà lọ́jọ́ iwájú ó yẹ kó wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún kó yẹ kó ń gbéra. ìròyìn owó Mọ̀dẹ́kẹ́ jẹ́. akọni ni o. bíi ti bò ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòní jẹ́ ṣiṣẹ́ òṣìṣẹ́ pawó akọni ní àsìkò yà bíi ti bò bẹ́ẹ̀ yẹn bá fi ẹgbẹ́ lọ wá wò lè gbẹ̀gbẹ́ mọ́ra. ẹ ń bá ẹ ti ṣiṣẹ́ báyìí kẹ́nìkan wá dé kó pé kẹ́kọ̀ọ́ ọwọ́ yín wá. mo ṣiṣẹ́ mọ̀ ń pawó ni. àníṣẹ́ tẹ̀ ń ṣe tẹ̀ ń pawó àpò kẹ́nìkan pé kó wá. ajẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n wá ní wọ́n wá ìwọ̀n wá rí ọkùnrin náà ti jí yín gbé. wọn ò jẹ́ ẹ̀rí gbé. tó bá wá ṣẹlẹ̀ nǹkan. òkú méjì ọ̀bọ̀ lọ́nlé ẹ̀ṣẹ́ tí ń gbọ́ Ọlọ́run aláwọ̀dé àwa ní pè ní ọmọ nígbà má jalè ọmọ jalè mọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ni orí pàǹpà yìí lágbàgbà ọ̀rọ̀ bàbá ọmọ Mọ̀dẹ́kẹ́ ni. ọgbọ ọwọ original àti ìyá àti bàbá Mọ̀dẹ́kẹ́ agboolé olókùúta. èmi náà dọ́bà náà. ẹ̀yin kulé wọlé wa náà. bẹ́ẹ̀ ni àjọ dára wa ma. ẹ̀yin kulé wọlé wa àjọ dára wa. ọwọ́ amúdà gẹ́gẹ́ lélẹ̀ àná rí bẹ́ẹ̀ ọmọ àfidà mímú sóògùn ọ̀rọ̀ àwọn ọmọ akpẹ́rẹ́ mùsìn. bàbá inú mi dùn. sàǹpà kan ti ń gbowó Sunday Igboho bàbá dámì báyìí ti bò. àwọn tí wọn ti hàn màpá àwọn ọgbọ gbóngbà tí ó wà ní ìta tí wọn bá dá ìwé ẹkùn lẹ́ẹ̀tàn náà wà náà lè wọ gbogbo wọn fáwọn ní pàmìtì kí ló dé tó béèrè pàmìtì gbà náà. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.